Mo kí wa káàárọ̀ gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV. A kú weekend. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel iṣẹ́ ìránṣẹ́ tó ṣe lẹ́yìn ìgbà yẹn, ọ̀rọ̀ Ọlọ́run, ìwàásù àti àdúrà tó jáde. Àkókò ohun tí mo fẹ́ jẹ́ ká rí gbámú kó tó dípa lọ gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn, ọ̀rọ̀ yẹn àti àdúrà tó wà níbẹ̀. Òun náà ni pé ó jẹ́ kó dímọ̀ fún wa pé ènìyàn lè ní nǹkan kó tún má padà ní mọ́. Ènìyàn lè ní nǹkan kó tún má padà ní mọ́. Níbàámu pẹ̀lú òwe Yorùbá kan tó sọ wípé ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní tọ́jọ́ ní pẹ́ lọ́wọ́ ẹni, ohun tá a bá fara ṣiṣẹ́ fún kì í tọ́jọ́ kì í pẹ́ lọ́wọ́ ẹni. Ẹ wò ó, a ò ní dèrò ẹ̀yìn o lórúkọ Jésù. Ẹ wò ó, ẹ jẹ́ kí a wá lọ kájọ lọ wo fídíò yìí. Ó yá lókè lọ́run. So àdúrà yín á gbà. Àmín Jésù. Àdúrà yín á gbà. Àmín Jésù. Gbogbo ẹni rí mi wò ní ìrọ̀lẹ́ yìí, àdúrà yín á gbà. Àmín Jésù. Ìgbẹ̀yìn Jóòbù ó sàn ju ìṣáájú rẹ̀ lọ. Olúwa ní kí n gbàdúrà fún gbogbo ẹni tó wò mí ní ìrọ̀lẹ́ yìí. Ìkólọ ohun gbogbo tí ayé ti gbà lọ, lójijì Olúwa máa dá wọn padà. Àmín Jésù. Lójijì Olúwa dá wọn padà. Àmín Jésù. Mataya malikada yaba. Lójijì Olúwa dá padà. Àmín Jésù. Job 42 verse 10. Job 42 verse 10. Olúwa sì yí ìgbèkùn Jóòbù padà. Ọlọ́run yí ìgbèkùn Job padà. Kí ni ìgbèkùn? Ìkólọ. Ohun tó ti lọ. Ohun tí Job ti nírí tí ò ní mọ́. Ohun tá a gbà lọ́wọ́ Job tí ò sí mọ́. Olúwa yí ìgbèkùn Job padà. Nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Nígbà ó gbàdúrà. Olúwa sì bù sí ohun gbogbo tí Jóòbù ní rí. Ó tó, Olúwa bù sí ohun gbogbo tí Jóòbù ní rí. tó ní rí. So èèyàn máa ní nǹkan tí ò dẹ̀ ní mọ́. Ọwọ́ èèyàn máa tó nǹkan tí ò dẹ̀ ní tó mọ́. Èèyàn máa ní nǹkan láyé yìí tí ò dẹ̀ tún ní mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní owó rí wọn ní mọ́, ọ̀pọ̀lọpọ̀ ní connection rí, ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ kan rí tàbí ìkejì. Ọ̀pọ̀lọpọ̀ dáwọ́lé nǹkan kan wọn ṣàṣeyọrí ẹ̀. So Jóòbù, Ọlọ́run padà bù sí n tó ní rí. Ó túbọ̀ sí pé ó láwọn nǹkan yẹn rí ni. Ó ti ní rí. Ó dáa kéèyàn má ti ní nǹkan yẹn ju kó o ní kó má sí mọ́. Ó dáa kó jẹ́ pé kíní yìí o kò tí ì ní o, kò tí ì ní tẹ́lẹ̀ o, kò kọ́lé rí, kò ra mọ́tò rí, kò níṣẹ́ lọ́wọ́ rí, kò níṣẹ́ lọ́wọ́ rí. Job, ta ni Job? Job ni àyànfẹ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì ohun tí ayé ti gbà. Mo rán àṣẹ jáde. Obìnrin kan wà níbi tí ó ṣàmì. Bàbá kan wà níbi tí ó ṣàmì. Olúwa dá padà. Olúwa dá padà. Ẹ wá pè ní ẹ̀ẹ̀méje. Bàbá dá padà fún mi. 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 Ta ni Job? Job ni àyànfẹ́ Ọlọ́run. Ẹni tí Ọlọ́run dunnú sí, ẹni tí Ọlọ́run ṣe lóore, ẹni tí Ọlọ́run gbéga, ẹni tí Ọlọ́run ṣàánú fún, ẹni tí Ọlọ́run gbéga ni Job. Job chapter 1. Job chapter 1. Ọkùnrin kan wà ní ilẹ̀ Úsì. Orúkọ ẹni tí jẹ́ Job. Ọkùnrin náà sì ṣe olóòótọ́. Ó jẹ́ olóòótọ́. Ó dúró ṣinṣin. Ẹni tí ó bẹ̀rù Ọlọ́run. Tí ó sì kórìíra ìwà búburú. Ó kórìíra ìwà búburú. A sì bí ọmọkùnrin méje. A bímọ méje fún. Àti ọmọbìnrin mẹ́ta fún. Ọmọkùnrin méje ló bí, ó dẹ̀ bímọ obìnrin mẹ́ta. Ohun ọ̀sìn rẹ̀ jẹ́ ẹgbẹ̀ẹ́dẹ̀rin àgùntàn. Ohun ọ̀sìn tó ní ó pọ̀ gan. Àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún ìbákasẹ́. Ó ní dúkìá tó pọ̀, ìyẹn Job. Àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àjàgà ọ̀dà màálù. Ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àjàgà ọ̀dà màálù. Yes. Àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta abo kẹ́tẹ́kẹ́tẹ́. Bọ̀dá ìsàmì ohun tí ayé ti gbà. Ohun tó nírí tó ní mọ́.
ohun tó ti jù lọ tó wá padà jù ọ lọ, ẹ̀mí àwọn wòólì ó dá padà fún ọ. Ọlọ́run àwọn àpọ́stélì ó dá padà fún ọ. Èmi àti ìránṣẹ́ lọ́nkàn ríra wọ́n láti Ṣàgámù, wọ́n ní church, wọ́n control yẹn bíi 400-500. So mi mọ̀ tó ṣe wọ́n, ìjì dìde sí wọn, ìjì dìde, so ìjọ dẹ̀ túká. Bí wọ́n ti wá túká kò wá sí nǹkan mọ́, ọmọ ìjọ díẹ̀ kù, àwọn à ń ta intanni, wọ́n ta speaker, wọ́n ta chair náà church, wọ́n ta pulpit, wọ́n ta àwọn slave tán ní drum set, wọ́n ta. Kò dẹ̀ dá kéèyàn máa ta nǹkan church. Anything tó bá ṣẹlẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run, mọ́ ta nǹkan church o. Nǹkan Ọlọ́run ni mọ́ ta. Tó o bá ta wá padà dẹni ilẹ̀. Number 1, wọ́n yìí ta nǹkan church. 2, wọ́n yìí jí nǹkan church. Nǹkan tó bá jẹ́ nǹkan ilé Ọlọ́run. Bí ẹni yẹn bá jí yóò ṣẹ̀sín. Mo gbọ́ nípa àwọn kan tí wọ́n ní wọ́n lọ jí nǹkan ní church pé wọ́n wọnú church, wọ́n gbé generator, wọ́n gbé engine. Ẹni ó bá ṣe bẹ́ẹ̀, irú èèyàn bẹ́ẹ̀, wọ́n máa ń padà ṣẹ̀sìn. Èèyàn ò kì í já Ọlọ́run lólè, nǹkan Ọlọ́run ni. So wọ́n wá ta gbóntán ní máa yẹn ó wá tán, kò síjọ mọ́, kò sí nǹkan kan mọ́. Ọ̀gá sàmí, màmá ìsàmí, ohun tó ti ní rí tó ní mọ́, ọjà tó ti ní tó ní mọ́, ohun gbogbo tí Olúwa ti yọ̀ǹda fún ọ ṣùgbọ́n tó ti di òfo, Ọlọ́run àwọn àpọ́stélì dá padà fún. Ẹ bá ń gbé aago ní ọ́fíìsì yẹn, Olúwa dá padà. Ó bí ọmọkùnrin 7, obìnrin mélòó? Obìnrin mẹ́ta. Ohun ọ̀sìn rẹ̀ sì jẹ́ ẹgbẹ̀ẹ́dẹ̀rin àgùntàn àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀dógún bákàṣẹ́. Ìyẹn Job chapter 1 ni o. Àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àjàgọ̀dà màálù àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta abo kẹ́tẹ́kẹ́tẹ́. Ó sì pọ̀. Gbogbo ohun tó ní nìyẹn wọ́n ló pọ̀. Yes. Bẹ́ẹ̀ ni ọkùnrin sì pọ̀ ju gbogbo àwọn ọmọ ará ìlà oòrùn. Ọkùnrin yìí ó pọ̀ gan, ó pọ̀ ní ọlá, ó pọ̀ ní ọrọ̀, ó pọ̀ ní dúkìá, ó pọ̀ ní ohun gbogbo. Ẹ wá bọ́ bí ìjì ti bẹ̀rẹ̀, ìjì wá bẹ̀rẹ̀. Ó sì ó ṣe nígbà tí ọjọ́ ìṣe wọ́n pẹ́ yíká ni Jóòbù ránṣẹ́ lọ yà wọ́n sí mímọ́. Yes. Ó sì dé ní kùtùkùtù òwúrọ̀, ó sì rú ẹbọ sísun. Ọkùnrin kan wá sáré lọ bá Jóòbù. Ǹjẹ́ ó di ọjọ́ kan nígbà tí àwọn Ọlọ́run wá pẹ́ níwájú Olúwa. Yes. Sátánì wá pẹ̀lú wọn. Olúwa sì fi Sátánì kí ló ń wá? Ó ní mò ń rìn sókè rìn sódò, mò ń wo ilé aláyọ̀ tí màá sọ di àwòrò, mò ń wá ibi tó ti ń rẹ́rìn tí màá fi ìbànújẹ́ sọ̀rọ̀ wọn. So Ọlọ́run wá ní orí Jóòbù ránṣẹ́ mi ni, orí kójó lóòótọ́, ó ní mo rí ìbò tí sọ gbàgbó yìí ká ni, ìbúwọ̀ ló dáàbòbò, fún mi láàyè kí n bẹ̀ wò. Ọlọ́run yá mo fún ọ láàyè, mo bẹ̀ wò. Ó sì di ọjọ́ kan. Ìjì dẹ̀ wọlé sílé Jóòbù, ó dijọ́ kan. Nígbà tí àwọn ọmọ rẹ̀ ọkùnrin. Nígbà táwọn ọmọ Jóòbù ọkùnrin àti ọmọbìnrin tán jẹ, tí wọ́n mu ti wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin. Ó ṣe kan sì tọ Jóòbù wá wípé. Ó ń ṣẹ́kan tọ Jóòbù pé àwọn ọ̀dà màálù tulẹ̀. Àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ ilé ẹ̀bá wọn. Yes. Àwọn ará Sébà sì kọlù wọn. Wọ́n sì ń kó wọn lọ. Yes. Pẹ̀lú. Ibẹ̀ ni gbogbo ohun tó ní ti bẹ̀rẹ̀ sí ní tán o. Mò ń gbọ́. Pẹ̀lú. Yes. Wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ rẹ pa. Àwọn èèyàn ti fi idà sáwọn ìránṣẹ́ rẹ pa. Èmi nìkan ṣoṣo ni ó kù. Ó nìkan ló kù. Yes. Láti ròyìn fún ọ. Yes. Bí ó fi sọ́lé ẹnu. Yes. Ẹnìkan dé pẹ̀lú. Ẹnìkan náà tún dé. Tí ó sì wí pé. Òun náà wí pé. Iná ńlá Ọlọ́run. Tí Ọlọ́run bọ́ sílẹ̀. Iná Ọlọ́run bọ́ sílẹ̀. Ó sì jó àwọn àgùntàn. Àwọn àgùntàn tẹ́ ẹ ní ẹ̀gbọ́n Jóòbù. Àwọn ìránṣẹ́ ní àjọrun. Àwọn ìránṣẹ́ tó tún sáwọn àgùntàn yìí náà jó wọn. Èmi nìkan ṣoṣo ni ó sálà. Bọ̀dá yẹn lòun nìkan ló kù. Láti ròyìn fún ọ. Yes. Bí ó ti ń sọ lẹ́nu. Bó ṣe ń sọ lẹ́nu. Ẹnìkan sì dé pẹ̀lú. Ẹnìkan náà dé. Ó wí pé. Àwọn ará Kádì àpéǹgò. Sí ọ̀nà mẹ́ta. Wọ́n sì kọlu àwọn ìbákẹ́ṣẹ́. Wọ́n sì kó wọn lọ. Wọ́n kó wọn lọ. Pẹ̀lú. Wọ́n sì fi idà sáwọn ìránṣẹ́. Wọ́n fi idà sáwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo ló sà. Òun náà ló kù. Láti ròyìn fún ọ. Ìròyìn ìbànújẹ́ tó wá kàn ní ẹ máa gbọ́. Yes. Bí ó ti sọ lẹ́nu. Bí yẹn ṣe ń sọ lẹ́nu. Ẹnìkan dé pẹ̀lú. Ẹnìkan wá dé. Mi ò gbọ́ yín o. Tí ó sì wí pé. Ó sì pé. Àwọn ọmọ rẹ̀ ọkùnrin. Ọ̀gá Jóòbù, àwọn ọmọ rẹ̀ ọkùnrin 7. Àtọmọ rẹ̀ obìnrin. Wọ́n ń jẹun. Wọ́n sì ń mu. Wọ́n ń ṣe fàájì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin. Sì kíyèsí. Ẹ̀fúùfù ńláńlá. Èjì ńlá dìde. Ẹ̀fúùfù ńlá dìde. Tí ìhà ìjù fẹ́ wá. Sí igun mẹ́rẹ̀ẹ̀rin lé. Ó sì wọnú àwọn
ọ̀dọ́mọkùnrin ó sì wólù àwọn ọ̀dọ́mọkùnrin náà. mi ò gbọ́. wọ́n sì kú. ọmọkùnrin rẹ̀ kú àtọmọbìnrin. èmi nìkan ṣoṣo ni ó yọ. ìjì tó lè wọlé tọ̀ ọ́ tó lè gbomijé lójú ẹ̀. ìjì tó lè wọlé tọ̀ ọmọ rẹ̀ tó lè gbomijé lójú ẹ̀. ìjì ikú, ìjì àìsàn, ìjì ìbànújẹ́, ọ̀run pa á lẹ́nu mọ́. 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 ẹ lajú kì í ṣe pé Jóòbù ò ní rí, ó ní rí. Jóòbù ní dúkìá rí, ó bímọ rí, ó láwọn nǹkan yẹn ní, ó ní wọn rí. àwọn nǹkan yẹn wá, àwọn nǹkan yẹn sọnù, àwọn nǹkan yẹn lọ, àwọn nǹkan yẹn parẹ́. Òun náà fi sọnù Job 42:10 pé Olúwa sì yí ìgbèkùn. Olúwa sì yí ìgbèkùn Jóòbù padà. àṣẹ tí ó lọ àṣẹ yóò padà. ẹnìkan ń wò mí, o ti ní nǹkan kan rí, o ti ṣiṣẹ́ kan owó gidi rí, ṣùgbọ́n gbogbo ẹ lọ. o báwọn èèyàn kan dòwò pọ̀, o sì padà dẹni ilẹ̀. májẹ̀mú lálá tó ròkè ilẹ̀ ni ó padà sí. mo rán àṣẹ jáde, májẹ̀mú yẹn bàjẹ́ lórí. májẹ̀mú tó sọ pé lálá rẹ tó ròkè pé ó ń bọ̀ ńlẹ̀, májẹ̀mú tó sọ pé n tó ní yóò padà ṣàgbá ẹ lórúkọ Jésù. ilẹ̀ ó gbé mi, ilẹ̀ ó gbé mi, ilẹ̀ ó gbé mi. ẹ wá pariwo lẹ́ẹ̀kan, Olúwa dá padà. Olúwa dá padà. ìkólọ mi, ohun tí mo ti sọnù, ohun tí ayé ti gbà, ohun tí àjẹ́ ti gbà, ohun tí èmèrè ti gbà, ohun tí oṣó ti gbà, ohun tí wòlíì ìkà ti gbà, ohun tí ìfàyàlé àyà ti gbà, ohun tí ọkùnrin ti gbà, ohun tí àgbà ìkà ti gbà, ohun tí òmìrán ti gbà, ohun tí ayé ti gbà. Olúwa dá padà, 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 Olúwa dá padà. ẹ lajú, ẹnìkan ní kí ló fàdúrà, Olúwa ló rán mi sẹ́yìn yẹn pé ká gbàdúrà lórí ìdápadà ìkólọ. jẹjẹ mọ̀ pé ògo tí wọ́n gbà náà ìgbèkùn ni. Oní Jésù wa ó gòkè lọ sí ọ̀run, ó di ìgbèkùn ní ìgbèkùn, ó fi ẹ̀bùn fún ènìyàn. Hallelujah, hallelujah. Hallelujah. Àwọn ọmọ Ísírẹ́lì àtàwọn ọmọ Júdà ní àjùmọ̀pọ̀n lójú, àwọn tó dè wọ́n ní gbèkùn wọ́n kọ̀ láti jọ wọn lọ. So ayé a máa kóyàn ní gbèkùn. In fact, ìwọ tó lẹ́bùn ń bí, bóyá o lẹ́bùn ìríran, o lẹ́bùn àlá, o lẹ́bùn àsọtẹ́lẹ̀, o wá lè ṣe mọ́. Jẹ́jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bì ló máa ń lálàá, tí nǹkan ó bá ṣẹlẹ̀ yóò ti la lálàá, ṣùgbọ́n lọ́wọ́ ìkò lálàá mọ́. ọ̀pọ̀lọpọ̀ á máa ríran, ṣùgbọ́n ayé ti gba ẹ̀bùn yẹn sọnù. Ẹlòmíì mọ orin kọ gan, ẹlòmíì lè kọrin tí àwọn áńgẹ́lì ó máa sọ̀kalẹ̀, ṣùgbọ́n lójijì ayé ṣe kí ni o, ayé gbà á lọ́wọ́ wọn. Ẹlòmíì ní ẹ̀bùn àdúà, ó lè gbàdúà tí àgún ó máa ṣẹ́yọ, tí ó máa gbàdúà gan, ṣùgbọ́n báyìí kò lè ṣe nǹkan kan mọ́. Ayé ti gba àwọn nǹkan yẹn. Ta ló sàmí? Ta ló sàmí? Inú mi dùn sáyẹn tá à ń pín yẹn, inú mi dùn sáyẹn tá à ń ṣe yẹn. Mo rán àṣẹ jáde, ohun tí ayé ti gbà lójijì, Ọlọ́run àwọn àpọ́stélì ó máa dá padà fún un. Now Olúwa sì yí ìgbèkùn Jóòbù padà. Now Ọlọ́run yí, ẹ máa gbọ́ o, Ọlọ́run yí ìgbèkùn Jóòbù padà. Nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Nígbà ó gbàdúrà ẹ̀. Olúwa sì bù sí ohun gbogbo tí Jóòbù ní rí. Mo ń bọ̀. Ọlọ́run sì bù sí ohun tí Jóòbù ti ní rí. Kò dá kéèyàn ní nǹkan kó á má ní mọ́. Nǹkan burúkú ni. Ọ̀pọ̀lọpọ̀ lójú ń tì ní abroad pé mo ti wá náà, mi ì lè padà sí Nàìjíríà lọ́wọ́ òfo. Pé wọ́n ti má padà sí Nàìjíríà lọ́wọ́ òfo, wọ́n á ní sótán o. So kán má lọ sí abroad. Ó pè wọ́n pé ká ní mi wá lọ ni. Bẹ́ẹ̀ wọ́n ti lọ, ọ̀nà ti dàrú. Gbogbo àyànmọ́ tí ọ̀nà yín ti dàrú, gbogbo ìṣẹ̀dá tí ọ̀nà yín ti dàrú, Ọlọ́run àwọn àpọ́stélì ó tún ọ̀nà rẹ̀ ṣe. Ẹ̀mí àwọn wòólì ó tún ọ̀nà rẹ̀ ṣe. Ẹ̀mí àwọn wòólì
ó tú ọ̀nà rẹ ṣe. 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 Ògo tó ti dorí kodò, ó yẹ gbéra sókè padà. Ògo tó ti dorí kodò, ó yẹ gbéra òkè padà. Ògo tó dorí kodò, ó yẹ gbéra òkè padà. Ògo tó dorí kodò, ó yẹ gbéra òkè padà. Ògo tá a dojú ẹ̀ bolẹ̀, ẹ gbéra òkè padà. Ògo tí ayé ti gbà lọ, ó yẹ gbà á padà. Wọ́n ti tajà wọn àtajà mọ́, ó ti ní bísínẹ́sì rí. Ibẹ̀ mo fẹ́ kẹ̀kà pé Ọlọ́run sì bù sí ohun gbogbo tí Jóòbù ti ní rí. Ohun tó ti ní rí, kí làwọn nǹkan tó ní rí? Ilé, dúkìá tó ní, ọmọ tó bí, ó ti ní rí. Àwọn Ọlọ́run padà wá bù sí, Ọlọ́run padà wá sọ di ìlọ́po. Ọlọ́run sì bù gbogbo tí Jóòbù ti ní rí. Yes. Ní ìṣẹ́po méjì. Ní ìṣẹ́po méjì. Ẹ bọ́ sí verse 12. Verse 12. Bẹ́ẹ̀ ni Olúwa bùkún ìgbẹ̀yìn Jóòbù ju ìṣáájú rẹ̀ lọ. Àṣegbẹ̀yìn rẹ̀ ó padà sàn ju ìṣáájú lọ. Gbogbo ẹ̀yin tí ayé ti gàn. Lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí wọ́n rò pé ó ti tán fún. Lórúkọ Jésù. Ìgbẹ̀yìn yìí yóò sàn ju ìṣáájú lọ. Ìgbẹ̀yìn yìí yóò sàn ju ìṣáájú lọ. Ẹ máa ké Olúwa dá padà. Ohun tí ayé ti gbà. Ọ̀dá yóò dẹ̀ wá ń bẹ̀ wò. Àǹtí ibẹ̀ ló dẹ̀ wá o. Psalm 126. Ńgbòlúwa mú ìkó lọ Síónì padà. Wọ́n dàbí sòtọ́lọ́ ń bá dá padà. Á ṣèyàn bí ìrànràn. Á ṣèyàn bí àlá. Torí wọ́n ti rò pé kíní yẹn ò lè padà wá mọ́. Sòtọ́lọ́ ń bá wá ṣe é. Á wá dàbí ìran. Á dàbí àlá. Ẹ máa ké Olúwa dá padà. Olúwa dá padà. Olúwa dá padà. Ògo tí ayé ti gbà. Ògo tí ayé ti gbà. Ìgbèkùn mi tí ayé ti gbà. Olúwa dá padà. Olúwa dá padà. Ìkólọ tí a gbà. Ìkólọ tó ti lọ. Ohun tó ti lọ. Ohun tó ti lọ. Ohun tó ti lọ. Ìgbéyàwó tó lọ. Ògo tó lọ. Ọmọ tó ti lọ. Olúwa dá padà. Olúwa dá padà. Iṣẹ́ mi tó ti lọ. Ìyá gàdàgàdàgàdà. Iṣẹ́ mi tó lọ. Ẹ̀yin kan wà ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ jẹ́ wọ́n tán. Iṣẹ́ mi tó lọ. Iṣẹ́ mi tó lọ. Iṣẹ́ mi tó lọ. Bísínẹ́sì mi tó lọ. Olúwa dá padà. Olúwa dá padà. Ó yẹ 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 dá padà. Ẹ dá padà. Ó yẹ 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 dá padà. Jésù Olúwa wa. Ká tó parí àdúrà lálẹ́ yìí. Nígbà tá a máa fi rí Sunday, màá gba testimony èèyàn méje. Olúwa ní agba iṣẹ́ lọ́wọ́ wọn. Agba iṣẹ́ ibi tán ti ń rí, ibi tán ti ń jẹun. Wọ́n mú yẹn lọ́bẹ̀. So ẹni ẹ̀ẹ́dẹ́gbẹ̀yìn mẹ́bọ jẹ́ wọ́n dẹ̀ lé wọn bí iṣẹ́. So ibi iṣẹ́ tí àṣírí rẹ ti ń bò. Ibi iṣẹ́ tó ń lọ. Tó wá mú yẹn lọ́bẹ̀ tí nǹkan wá ṣẹlẹ̀ ń bẹ̀. Wọ́n á lé wọ̀dà níbi iṣẹ́ wọn láwọn òfin orí mọ́. Ó wá ń jókòó lé. Lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀mí àwọn wòlíì ó dá iṣẹ́ yẹn padà. Àwọn connection kan wà tí ọ̀pọ̀lọpọ̀ ti ní. Àwọn connection kan wà pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan nínú ayé. Ṣùgbọ́n lójijì okùn connection yẹn já. Mo rán àṣẹ jáde
lórúkọ Jésù Olúwa gbà padà fún mi. Mo ní ìṣẹ́jú 5 sí àdúrà yẹn nìkan mo wá gbà pé ìdápadà ṣé ẹ lè pè nígbà méje Olúwa dá padà fún mi. Ohun tí mo sọnù dá padà, ohun tí mo sọnù, ògo tí mo sọnù, iṣẹ́ tí mo sọnù Olúwa dá padà, ìkólọ mi Olúwa dá padà, ìkólọ mi Olúwa dá padà, ìkólọ mi. Sọ pé ẹ̀bùn mi, ẹ̀bùn mi, ẹ̀bùn mi. Gbígbé ẹ̀bùn ènìyàn ni ó lànà fún yàn, yóò sì mú yàn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Sọ pé ẹ̀bùn mi, ohun tá a fún mi tí ayé ti gbà, ohun tí a fún mi tí ayé ti gbà, ohun tí a fún mi tí ayé ti gbà, ohun tí a fún mi tí ayé gbà, tí àjẹ́ gbà, tí èmèrè gbà, tí oṣó gbà, ohun tá a fún ọmọ mi tí ọ̀rẹ́kọ̀rẹ́ gbà. Ẹ gbọ́, ohun tá a fún ọmọ mi, kí mo pè é? Ohun tí a fún ọmọ mi tí ọ̀rẹ́kọ̀rẹ́ gbà, ẹ gbà padà fún. Ohun tá a fún ọmọ mi, ohun tá a fún ọmọ mi. Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ abiyamọ la fún ọmọ wọn ní ẹ̀bùn tó ga, ṣùgbọ́n nípa ẹgbẹ́ búburú ó bà ìwà rere jẹ́. Sọ pé ohun tí a fún ọmọ mi, ohun tá a fún ọmọ tó bí mi tí ọ̀rẹ́kọ̀rẹ́ ti gbà, ẹ dá padà fún, ẹ dá padà fún, ẹ dá padà fún. Nígbà tọmọ mi ń bọ̀ láti ọ̀run, ọgbọ́n tó gbé wáyé lágbára. Ló fi jẹ́ pé àwọn ọmọ yẹn ní school, èmi àdé máa gbé first, a máa gbé first. Ṣùgbọ́n lọ́gán tí ayé rí, wọ́n dẹ̀ gba ìmọ̀ yẹn kúrò lórí ẹ̀. Wọ́n gbà kúrò lórí ẹ̀ pé ìwọ kọ́ ló máa lo in tó pọ̀ tó báyìí. Wọ́n dẹ̀ gbé òfo lé lọ́wọ́. Sọ pé ohun tí wọ́n fi pààrọ̀ ògo mọ́ mi lọ́wọ́, ẹ gbà padà fún mi. Ohun tó fi pààrọ̀ ògo mọ́ mi lọ́wọ́, ohun tó fi pààrọ̀ ògo mọ́ mi lọ́wọ́, ohun tó fi pààrọ̀ ògo mọ́ mi lọ́wọ́, ẹ gbà padà fún mi. 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 Ìgbà yìí Jóòbù sì ṣe kí ni o? Ó sì sàn ju ìṣáájú rẹ̀ lọ. Ó sì ṣáájú rẹ̀ lọ. Yes. Yes. Ó sì padà ní. Ó sì ní ẹgbàá méje àgùntàn. Ó padà lẹ́gbàá méje àgùntàn. Ẹgbàá ìbákasíẹ́. Yes. Àti ẹgbẹ̀rún àjàgà ọ̀dà màálù. Verse 13. Ó sì ní ọmọkùnrin méje. Ó tún wá padà bímọ ọkùnrin méje mi. Àti ọmọbìnrin mẹ́ta. Àti ọmọbìnrin mẹ́ta. Ó sì sọ orúkọ èkíní jẹ́ Mímánì. Yes. Àti orúkọ èkejì ní Kẹ́síà. Yes. Àti orúkọ ìkẹta ní Kẹ́rí Ápù. Ohun tí wọ́n rò pé kò lè padà sọ́dún ẹ̀ mọ́. Ohun tí wọ́n rò pé ó ti tán. Ohun tí wọ́n rò pé ibẹ̀ lójú ó tì ọ́ sí. Àánú Olúwa o, ó dá padà fún ọ. Ẹnì kí n Dáfídì pé Dáfídì ní Olúwa ṣé ń lépa. Olúwa ṣé ń lépa. Olúwa ní lépa. Ó ní fàyè tí ń bá lépa. Ọlọ́run ṣé máa bà. Ọlọ́run ní why not. Ìwọ tó lépa náà ló bà. Ẹni sáré ìje náà ni ó win ni. Tó bá lépa wà bá. Ó ní fàyè tí ń bá wá bà. Ṣé màá gbà padà. Ọlọ́run ní nígbà ó ti lépa. Tó ti lè lépa tó sùn. So kì í ṣe nǹkan burúkú kéèyàn ṣubú. Bẹ́ẹ̀ nǹkan burúkú ni kó rìn mẹ́ẹ̀ níbi tó ṣubú sí. Ó ní since o ti ṣubú ó wá kú síbi o ṣubú sí ẹ̀ ń dìde kó lépa. Nígbà tó ti lè ṣàṣùpìyè ìrètí ń bẹ fúgi rẹ tá a bẹ lórí. Àwú ọ tí gbòǹgbò a kàn bí ọ lórí ni. So wọ́n ti gbàgbé pé omi ń bẹ ń sàlẹ̀ gbòǹgbò rẹ dẹ̀ ti tilẹ̀ dáadáa. So since gbòǹgbò rẹ ti tilẹ̀ ó ráyè àti mú omi wàá ráyè àti sọ padà mọ́ yọ̀ mí ọ̀tá mi tí n bá ṣubú máa dìde. So tó o bá ti lè lépa tó o bá ti lè bá a ó ti gbégbèsè méjì. Ọlọ́run bàbá ni pé wàá lépa, Ọlọ́run ọmọ ni pé wàá bá a, Ọlọ́run mi mọ́ kì í yára ẹ̀ sọ́tọ̀ torí mẹ́ta lọ́kan ni. Nígbà o bá ti lè lépa Ọlọ́run bàbá ti jà fún ọ, o ti bá Ọlọ́run ọmọ ti jà fún ọ. So àti gbà padà ò lè mọ́
torí ẹ̀mí mọ́ ló ní iṣẹ́ àkókò yìí so ó ti lépa wà á bá a ó sì dá padà ó ti lépa ó ti lépa òfin àkọ́kọ́ nú ayé ni pé má jì orí ọ̀ láti máa lépa má jì orí ọ̀ láti máa lépa ọ̀pọ̀lọpọ̀ wọ́n lépa ó dẹ̀ sú wọn wọ́n lépa wọ́n pọ̀ ṣù wọ́n ní wò ó ti rẹ̀ mí jàre mi ì lè ṣoko mọ́ ibi ó rí ọ sí ni Sátánì ó mú ọ sí mo preach message kan nípa ohun tó ń lé àti ohun tó ń lé ọ ohun tó ń lé àti ohun tó ń lé ọ kí ni ìwọ ń lé ìwọ ń lé ìṣerere òun lé ìgbéga òun lé títayọ òun lé àṣeyọrí òun lé ayọ̀ òun lé àlàáfíà náà kí ló ń lé wọ kí ló ń lé ọ ọ̀tá ní ń lé ọ kí ló ń lé ọ ọ̀tá kí ni ìwọ ń lé ògo kí ló ń bọ̀ lẹ́yìn ẹ̀ ọ̀tá tàbí ní kírísítẹ́nì má ti wá ìsinmi bó báńgẹ́lì rẹ ti wí àárín ọ̀tá ló wà mọ̀ ṣọ́ra so ìwọ ń lé ògo ìwọ ń lé àṣeyọrí ìwọ ń lé títayọ kí ló tún ń lé ẹ má sọ ń tẹ̀ ń lé òun lé ire òun lé bùkún so ohun tó ń lé àti ti ń lé ọ so kí ọwọ́ rẹ lè bá àtẹ́ń tó ń lé ò ní sinmi kí ọwọ́ ọ̀tá náà má bàa ka ò ní ṣe kí ni ó wá lọ sinmi ó wá ní ṣe ń lépa ọlọ́run ní lépa mọ́ sinmi ṣé máa bá mọ́ wọ̀rí wà bá ṣé máa dá padà mọ́ bèrè pẹ́sẹ̀ mọ́ nígbò tí lè lépa nígbò tí lè bá yẹn ó gbà padà ní dẹ̀dẹ̀ ọmọ wòlíì kan wà níbẹ̀lì wòlíì kékeré wòlíì kékeré ọlọ́run pé ìpè ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n sinmi ó lépa bẹ̀ tó sinmi wòlíì ńlá ló tàn jẹ ọlọ́run ní kó má jẹun nílùú yẹn pé wà á má jẹun níbi tó dé yìí o mọ́ mú mi mọ́ gbàbí tó gbà wá padà ṣé tí mo ní o ṣe pàṣẹ gbé ṣe tó ṣe kó dẹ̀ kú o lóòótọ́ ó ṣe bẹ́ẹ̀ ó kúrò wọ́n ní kó má jẹun nígbà ó lọ tán wòlíì ńlá nílùú yẹn ìyẹn dé bí yẹn ṣe dé àwọn ọmọ ẹ̀rọ yìí pé bàbá wòlíì kan wá bí ilé ni ó dá bí ẹdun ó rọ̀ bí òjò ó níbo ló gbà wọ́n lọ́nà báyìí ni wòlíì yẹn lé bó ṣe lé meanwhile ibi wòlíì ekere ti ń lọ ó ti sinmi sọ́nà kí mo ló ṣe ká ní ò sinmi ní wàhálà òní ṣẹlẹ̀ ó jókòó ibi ó sinmi sí Sátánì wà ń bẹ̀ ibi ó jókòó sí èṣù wà ń bẹ̀ ibi ó sinmi sí wàhálà wà ń bẹ̀ ibi ó sinmi sí ogun wà ń bẹ̀ ibi ó sinmi sí ọ̀tá wà ń bẹ̀ ibi ó sinmi sí ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ibi ó dákẹ́ sí wàhálà ń bẹ̀ ń bẹ̀ ó wá jókòó kalẹ̀ tó jẹ́ ń sinmi ibẹ̀ ni wòlíì ńlá ti bá ìyẹn ní wá ń bí wòlíì kékeré wòlíì àgbàlẹ̀ mi Olúwa sọ fún mi pé bó ṣe ń lọ yìí pé kí n ṣe ọ́ lálejò jẹ́ àjọ lọlé ìyẹn ní Olúwa sọ fún mi pé kí n má ṣe bẹ́ẹ̀ pé kí n má padà ó nínú jẹ́ àjọ wọn lọlé wọ́n dẹ̀jọ́ wọ́n padà sílé ó jẹ ó mu òun náà ló sọ fún mi pé fine ó ti kọ̀hùn sí Ọlọ́run rẹ lọ ó ti kọ̀hùn sí Olúwa Ọlọ́run rẹ ó ti kọ̀ sí lẹ́nu èbò ní o má jẹ ó ní o má mu ó ní a má ṣàlejò fún ọ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ since tó ti ṣe bẹ́ẹ̀ ò ní délé ojú ọ̀nà ni wòlíì èkéré ti ń lọ ẹranko búburú ó pàdé ẹ̀ ó sì pàjẹ́ ibi ó sinmi sí ni ibẹ̀ ni kú ti dé ibi ó sinmi sí ibẹ̀ ni ìran rẹ̀ ti kú ibi ó sinmi sí ibẹ̀ ni ògo ti kú ibi ó sinmi sí ibẹ̀ làyànmọ́ ti parẹ́ so ohun tó ń lé àti ohun tó ń lé ọ in tí wọ́n ń lé pọ̀ àwọn tó ń lé ọ náà pọ̀ so káwọn yẹn mọ́ bá bá ọ má sinmi kí wọ́n náà lè bá tó ń lé má sinmi ṣé ń lépa ṣé máa bá Ọlọ́run ní since tó ti lè lépa òfin àkọ́ nìyẹn má jù ó sú ọ láti máa lépa má jù ó sú ọ má jù ó sú ọ Pọ́ọ̀lù ní kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ná ó ní kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ó ní ṣùgbọ́n lójoojúmọ́ ni èmi ń lépa mò ń sáré ìjẹ́ kí n lè gba dé ògo náà pé ọwọ́ mi ò tí ì tẹ̀ nǹkan kan so òfin àkọ́ ni pé má jù ó sú ọ mọ́mí ẹ má jù ó sú yín láti máa lépa ẹ máa lépa ẹ máa lépa ẹ máa lépa ẹ máa lépa má sùn ká má bàa ka ọ mọ́ má sùn ká má bàa mú ìjì bá ọ má sùn ká má bàa borí ẹ má sùn Jésù ní ẹ dìde ẹ jẹ́ gbàdúrà wọ́n ní olùgbàlà ọ̀run kùn wá ó ní wàhálà ní ń bọ̀ yìí ó tún lọ ó tún padà ó ní a ní ẹ̀yin ọmọ ẹ̀yẹ dìde ẹ jẹ́ gbàdúrà wọ́n ní olùgbàlà fi wálẹ̀ à ń sùn ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹ má sùn wáyé ibi ìlógun ó dé báyìí ogun padà jà wọ́n sà Ọlọ́run lólógun ò ní borí àwọn apostoli mo rán àṣẹ jáde ìkórìtà
gbógun tì ọ́ ọlọ́run àwọn àpọ́stẹ́lì ó bọ̀ ṣe ogun yẹn wọlé. Ìkórìtà tí ayé ti gbógun tì ọ́ ẹ̀mí àwọn wòólì ó bọ̀ ṣe ogun yẹn wọlé. Ìkórìtà tí wọ́n ti dìde ogun sí ọ ọlọ́run àwọn àpọ́stẹ́lì ó ṣe ogun yẹn ó ṣe ogun yẹn ó ṣe ogun yẹn ó ṣe ogun yẹn. So máa lépa máa lépa má jẹ́ oṣù ọ máa lépa bí ò tí ì jọra wọn máa lépa bádùá rẹ ò tí ì gbà máa gbàdúà bí àwẹ̀rẹ̀ ò tí ì gbà máa gbà ọjọ́ kan bọ̀ wá ọjọ́ kan. So tó bá ti ń lépa ìran àwọn tó lépa ni wọ́n ń bà ìran àwọn tí ò lépa wọn à ní retí àti bá nǹkan kan wáì wọn à lépa wọn kàn jókòó sí kalẹ̀ ni. Ìran àwọn tí ò lépa wọn à lépa wọn à ní dream kò sí tí wọ́n jí làárọ̀ tí wọ́n rò kò sí tí wọ́n jí làárọ̀ tí wọ́n lé àwọn kàn jókòó pé wò ó ibi mo jókòó ìní ó ti wá bá mi. Màmá wọn ló ń béèrè aláàánú èèyàn máa ń lépa nípa iṣẹ́ èèyàn máa ń wáṣẹ́ lọ ó wá jókòó ní mo fẹ́ kí n rógolo ó wá jókòó òṣìṣẹ́ òṣìṣẹ́ kankan. Èèyàn máa ń lépa nípa iṣẹ́ ó ṣiṣẹ́ wàá ṣiṣẹ́ ẹnu sẹ́lẹ̀ lórí ó ti dé. Èèyàn máa ń lépa nípa ìwà èèyàn ní ìwà tó dáa tó jẹ́ pé àwọn èèyàn lè rí mọ̀ọ́yàn tí wọ́n ní no this man is excellent. Èèyàn lè lépa nípa àwẹ̀ àtàdúà ó lè máa lépa nípa àwẹ̀ àtàdúà ó máa gbàdúà títí Jésù sọ́nbì kan ó ní ẹ̀yin ń béèrè ẹ sì rí ìdáhùn. Wọ́n ní kí nìdí ó ní torí pé wọ́n ti béèrè ó ní wọ́n ti béèrè wọ́n ní à ń gbàdúrà ó ní ẹ tí ì béèrè dáadáa ẹ béèrè dáadáa ni. Ìran àwọn tí ó ń lépa ni wọ́n á bá ìran àwọn tó lépa ni wọ́n á bá ìran àwọn tó lépa ni wọ́n á bá. Sákéwù ó fẹ́ rí Jésù gbogbo èèyàn tẹ̀lé Jésù wọ́n rí Jésù rí ó pé no ẹ jẹun wá tí màá ṣe ó sì gorí igi lọ ó gorí igi máa yẹn fọ́ ni ó dẹ̀ gorí igi lọ ó ní at least ó sàrí mi lórí igi bí mo ṣe kúrú tó yìí ó pé ó wà ní rí mi rọ́ ni ó wá gorí igi lọ bó ṣe wá gorí igi lọ Jésù ní alàgbà bọ́ọ̀lẹ̀ òní nígbàlá wọlé ẹ̀ torí ó lépa láti rí mi ó rí mi lénìí. Ìran àwọn tó lépa àwọn ni wọ́n bá. Èèyàn máa ń lépa nípa education. Don't limit yourself in the stage. Don't limit yourself pé ẹ̀mí ilé ṣe nǹkan báyìí. You can pursue by education. Pé jẹ́ kí n forward on. Kí ni máa ń pè kí ni iná? Jẹ́ kí n furthermore. Let me dé n kàwé sí i. Ẹlòmíà kan kàdí ẹni ló ti sú mi. No, èèyàn máa ń lépa nípa kíkàwé sí i. Èèyàn máa ń lépa nípa ṣíṣe business míì sí. You can pursue by doing another business. Ó ń ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn dẹ̀ mówó díẹ̀díẹ̀ wá. Ó lè lépa nípa pé ó tún lè máa ta nǹkan kankan. Ọkàn máa jókòó pé eléyìí ti tó mi. No, bọ̀dá kan lára àwọn ọmọ wa ń bíbà ògo ni fọ́lọ́run láyé ẹ̀. Ó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lójijì àtúgbà pé wọ́n lọ ti ń yọ búlọ́ọ̀kù mo ní orí ẹ pé béèyàn ṣe ń lépa nìyẹn. You don't just sit down. Tó o bá jókòó àyànmọ́ ò jókòó tó o bá jókòó ògo jókòó má jókòó ojú kan lépa ó lépa oníṣẹ́ máa bá Ọlọ́run ní since tó o ti lè sídìí ọmọ bá sípá nìyẹn ò gbé since tó o ti lè sídìí o ti lépa Dáfídì wá bá ó wá ní tí n bá wá bá ṣé máa gbà padà Ọlọ́run ní ó ti lépa ó ti bá kò sí nǹkan kan mọ́ since tó o ti lè sípá tó ti lè bá tó ti lè bá ó ṣe kí ni o ó dẹ̀ gbà padà ohun tí ayé ti gbà mọ̀ kéde ẹ̀ ẹ̀yin wọlé sàmì olùgbàlà gbà á fún wọn àti ó sàmì ohun tí ayé ti gbà ohun tí ọ̀tá ti gbà ohun tí èmèrè ti gbà ohun tí àjẹ́ ti gbà ohun tí babaláwo ti gbà ohun tí ìfàyàlíàyà ti gbà màyéèkè kú àmọ́sàdá mo rán àṣẹ jáde Olúwa mi gbà á padà Olúwa mi gbà á padà Olúwa mi gbà á padà Olúwa mi gbà á padà
olúwa mi gbà padà, 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 olúwa mi gbà, olúwa mi gbà, olúwa mi gbà, gbàǹtẹ́gbà lọ́wọ́ ẹ̀, yéé gbàǹtẹ́gbà lọ́wọ́ ẹ̀, yéé gbàǹtẹ́gbà lọ́wọ́ ẹ̀, màyé kẹ̀kúà gbàǹtẹ́gbà lọ́wọ́ ẹ̀, gbàǹtí wọ́n gbà lọ́wọ́ ẹ̀, gbàǹtẹ́gbà 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 lọ́wọ́ ẹ̀. Ògo ni forúkọ Olúwa. Ẹ gbàdúrà kan yìí, Ọlọ́run fún mi ní ẹ̀rí. Ọlọ́run fún mi ní ẹ̀rí. Kí mo ní kó fún wa? Ẹ̀yin wo lẹ fẹ́? Ẹ̀yin wo lẹ fẹ́? Ẹ mẹ́sàn pé gbé omi kan sẹ́gbẹ̀ẹ́ kí n pray sómi yẹn kí n lè máa lọ. Ó dalẹ́ ọ̀la. Olúwa fún mi ní ẹ̀rí. Olúwa fún mi ní ẹ̀rí. Kí mo ní kó fún wa? Ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Olúwa fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Olúwa fún mi ní ẹ̀rí. 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 Ó yá! Olúwa fún mi lẹ́rí. Fún mi ní ẹ̀rí. 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 Jésù Olúwa wa. Gbé omi jáde, gbé mi náà mú bottle water kan down. Bottle water kan down. Ẹ gbé omi jáde. Bottle water, pure water, omi inú ke, omi inú boromu, omi inú abọ́, water, omi tó lè mú ni o. Gbé jáde. Psalm 114. Gbómi jáde. Gbómi jáde, gbómi jáde. Psalm 114. Má sàmì, má dé pray fún yín. A máa lọ. Ó dalẹ́ ọ̀la ní alẹ́ ní aago mélòó la bẹ̀rẹ̀ lẹ́nu náà? 4:30. No, 4:30 ní ìsọjí nù. Ìsọjí lẹ bẹ̀rẹ̀ 4:30. Ilé ìta bẹ̀rẹ̀ nǹkan. After 7. 7 after 7. 7 and 7. 7 wa okay. 7 ní ìrọ̀lẹ́ ọ̀la. Ó yá, gbé omi ẹ̀ jáde. Gbé omi ẹ̀ jáde. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run mọ́. Bí ó tún aláṣọ Ó ń bẹ nísìn. Bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo. Ẹ̀yìn pẹ̀kú. Màmá kà fúnra mi nígbà tí Ísírẹ́lì jáde kúrò ní Egypt àti tí ará ilé Jákọ́bù kúrò nínú àjèjì èdè ènìyàn. Júdà di bímọ rẹ̀, Ísírẹ́lì di ìjọba rẹ̀. Òkun rí, ó sá, Jọ́dánì rí, ó padà sẹ́yìn. Màyé kàtú àmọ́lìyàdà. Mẹ́lúà màlíàtù màlíàdà bá. Òkun rí, ó sá, Jọ́dánì rí, ó padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dàgùtàn. Kí ló ṣe ọ́ ìwọ òkè? Kí ló ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá? Ìwọ Jọ́dánì tó fi padà sẹ́yìn. Ẹ̀yin òkè ńlá tí ẹ̀ ń fò bí àgbò àti òkè kékèké bí ọ̀dàgùtàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù, ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi. Àmì méje. Àmín, 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 àmín lórúkọ Jésù. Sọ pé wárìrì
ìwọ ogun àjèjì. ìwọ ogun àjèjì. ìwọ ogun àjèjì èdè. ìwọ ogun àjèjì èdè. wárìrì lára mi. wárìrì lára mi. ìwọ ọwọ́ àwọn àgbà. ìwọ ọwọ́ àwọn àgbà. wárìrì lára mi. wárìrì lára mi. ìwọ ọwọ́ àwọn àjẹ́. ìwọ ọwọ́ àwọn àjẹ́. wárìrì lára mi. ẹ̀yin ọwọ́ ìmèrè. wárìrì lára mi. ẹ̀yin ọwọ́ ìka ènìyàn. ẹ̀yin ọwọ́ ènìyàn búburú. ẹ wárìrì. 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 ìwọ ọwọ́ àjèjì ènìyàn. ìwọ ọwọ́ ìka ènìyàn. ìwọ ọwọ́ ìka ènìyàn. ìwọ ọwọ́ alágbára ilé wa. ìwọ ọwọ́ ogun. ẹ wárìrì. ọwọ́ ọ̀tá. ẹ wárìrì. ẹ wárìrì. ẹ wárìrì. agbára àjíǹde o. kí o wọnú omi ẹ lọ. kó wọnú omi rẹ 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 lọ. agbára àjíǹde ó 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 wọnú omi rẹ lọ. ó rí ọwọ́ Ọlọ́run. wà á rí ọwọ́ Ọlọ́run. ohun tó o bá lò fún yóò ṣiṣẹ́ fún ọ. agbára ọ̀run dàpọ̀ mọ́ omi. omi ló ní fi máa ṣèdídí ẹ̀. tá a bá ti lè parí ẹ máa gbé omi síwájú. a máa fi omi gbàdúrà. ó fi ayé sọlẹ̀ sórí kíni. ó fi ayé sọlẹ̀ sórí omi. sórí omi. omi ò sì gbé ayé lọ. ibi àwa orí omi ni. ìyẹ̀pẹ̀ ló kàn wá ń sálẹ̀ but omi wà lábẹ́. so agbára tó ń fogun ìkọ̀kọ̀ jà ọ́. ilẹ̀ ó mì lójijì. wàá rí ọwọ́ Ọlọ́run. wàá rí ànágbà. Jésù Olúwa wa. mo rí stroke bẹ́ẹ̀ nìkan ṣe mú mi. stroke ẹ máa gbọ́ mò ń bọ̀. stroke dẹ̀ fò lọ. Ọlọ́run mo rí àìsàn ọjọ́ pípẹ́. ó lọ. mo rẹ́ni tí ò lè gbápá. ó dẹ̀ gbé. mo rẹ́ni tí ò lè gbẹ́sẹ̀. mo rí ọmọ kan tí ò lè sọ̀rọ̀. wọ́n fún un lómi. ó dẹ̀ ń sọ̀rọ̀. mo rẹ́ni tí ò gbọ́ nǹkan kan. mo rẹ́ni tí ò gbọ́ nǹkan kan. wọ́n fún un lómi. ó dẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀. For everything you have done. mo rí ẹni tó ní ìjú. ó mọ mi. ó dẹ̀ tàn síbẹ̀. wàá rí ọwọ́ Ọlọ́run. ìgbàgbọ́ ẹ̀ mú omi yẹn. pàdé èkó. wàá dẹ̀ tún jí mú láàárọ̀ ọ̀la. mú báyìí wàá jí mú láàárọ̀ ọ̀la. tó bá tó di ọ̀la á pàdé. ẹ̀yin tẹ́ fẹ́ pè fún àdúrà ẹ̀yin kan ti ń pè pípé ẹ má bínú ìpè yẹn ti pọ̀ thousands of calls ẹ má bínú so ẹ rí ọwọ́ Ọlọ́run. ẹ̀yin tẹ́ ṣe ń pè mí tí mi ti ráyè bá yín sọ̀rọ̀ ẹ má bínú mo fi Jésù bẹ̀ yín. ẹ̀yin tẹ́ ń text mi tí ẹ lé ó tẹ̀ ti pọ̀ thousands of messages about 45,000 messages so ẹ má bínú ẹ ní bínú sí mi ni. ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń chat tẹ́ ń ṣe ẹ má bínú mo fi Jésù bẹ̀ yín. ìpè yẹn ti pọ̀ jù mẹ́sẹ̀jì yẹn ti pọ̀ gan ẹ má bínú mo fi ẹlẹ́dàá ayé àti ọ̀rọ̀ bẹ̀ yín ẹ má bínú ẹ rí mi bá sọ̀rọ̀ but ẹ ṣáà má bínú so ẹ̀yin tí ẹ ṣe máa mẹ́sẹ̀jì nọ́mbà kan là ń lò àlòjù nọ́mbà kan lọ 07054900751 07054900751. Àgbàlá Gabriel chat èèyàn fowó. Àgbàlá Gabriel request online fowó kì í máa chat èèyàn lọ fanejo máa níbi tẹ́ no anything tó bá fẹ́ sọ lọ sórí phone number yẹn 070 kì í chat messenger I chat in TikTok I chat anywhere lẹ́yìn orí WhatsApp yẹn 07054900751 07054900751. so ẹ lọ́jọ́ ayọ̀ wà rí àwọn má gbàgbé pé Jésù ò ní pẹ́ dé gba Jésù gbọ́
gba Jésù gbọ́ lára lọ́kàn àti lẹ́mìí. Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè, kò sẹ́ni tí ó lọ ọ̀dọ̀ bàbá bí èṣe nípasẹ̀ rẹ̀. Bàbá fẹ́ ọmọ, John 3:35, bàbá fẹ́ ọmọ fún gbogbo lé lọ́wọ́. Ẹni gba ọmọ gbọ́ yóò rí ìyè, ẹni tí ò gba ọmọ gbọ́ kò lè rí ìyè. Ìbínú Ọlọ́run bẹ lórí ẹ̀, ò ní rí ìbínú Ọlọ́run. Jájọ máa retí ìjọba ọ̀run á dẹ̀ rí àánú gbà. Mo nífẹ̀ẹ́ yín gan o, ògo Ọlọ́run yóò fara hàn lára wa. Ẹ dá àwọn tó wà ń bínú ọmọ àkọmọ̀nà wa, àkọmọ̀nà wa ó yá o. Isaiah 60:2. Nítorí kíyèsí òkùnkùn bu ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri ó bu àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi, a ó sì rí ògo rẹ̀ lára mi. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi, a ó sì rí ògo rẹ̀ lára mi. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi, a sì rí ògo rẹ̀ lára mi. Àmì mẹ́ta. Ẹ jẹ́ á pàdé ní aago 7 ìrọ̀lẹ́ ọ̀la. Aago 7 ìrọ̀lẹ́. Ẹnìkan ní bó ló ṣe jẹ́, mi náà mọ̀, Ọlọ́run ló ń ṣe gbogbo. Aago 7 nírọ̀lẹ́ ọ̀la. Kí a bá ti parí ìsọjí ká tó máa lọ sí ìṣòro. Ọlọ́run ṣògo ní ìṣòro lọ́la, branch wa Ọlọ́run ṣògo. Adẹ̀ ní ìsọjí mìíràn lọ́la, Ọlọ́run bá wa ṣe gbẹ̀. Adẹ̀ so abọ̀ tún máa bẹ̀rẹ̀, abọ̀ branch wa lábọ̀ tún wọ́n á bẹ̀rẹ̀ ìsọjí tí wọ́n ní Sunday. Ọlọ́run yóò gba gbogbo. Hallelujah ńlá 7 ó yá o. 7 ẹ̀yin Jésù lógo.